Bí Yorùbá bá sọ wípé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́, a máa sábà lo òwe yẹn nígbà tá a bá rí pé èèyàn ń bẹ́, kò tí ì jẹ́ ká sọ̀rọ̀ tán, ẹnìyẹn ti ń sọ̀rọ̀, á ní pé ó ń bẹ́, kó farabalẹ̀, á wá pòwe wípé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́. Ẹ jẹ́ á tú òwe náà palẹ̀ ká lè gbọ́ yé dáadáa. Nínú òǹkà Yorùbá, àwọn òǹkà Yorùbá kan wà tó yẹ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́, gẹ́gẹ́ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tá a mọ̀ sí 500, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin tá a mọ̀ sí 700, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tá a mọ̀ sí 900, ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà tá a mọ̀ sí 1100, ẹ̀ẹ́dẹ́gbèje tá a mọ̀ sí 1300 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká wá ní lápèjúwe, mo fẹ́ sọ̀rọ̀ fún yàn pé mo fẹ́ fún ẹ ní ẹ̀ẹ́dẹ́. Ẹ̀ẹ́dẹ́ ni mo sì sọ, mi tí sọ irú ẹ̀ẹ́dẹ́ tó jẹ́, bóyá ẹ̀ẹ́dẹ́gbèje ni tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Kẹ́ni tí mo ń bá sọ̀rọ̀ ti wá sọ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náà lẹ fẹ́ fún mi, ṣé ẹ ti rí pé ó ti ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́? Torí pé ẹ̀ẹ́dẹ́ tí mo sọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lásán ni, kò tí ì mọ tó gbẹ̀yìn ẹ̀. Láàrin Yorùbá ṣe máa ń pòwe wípé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́, torí wípé àmọ́ tí ó tẹ̀lé ẹ̀ẹ́dẹ́ tí ọlọ́rọ̀ ń sọ.